gbàgede ilé ìpàdé tó jẹ́ ti alága ìjọba ìbílẹ̀ ti ìlú IPOBÄ ló gba òbítíbitì èrò. Àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọwọ́ lọ́kùnrin àti lóbìnrin ìlú IPOBÄ tí wọ́n dáhùn ìpè àwọn àjọ Sonu Assurance Vibene àti àwọn àjọ tó ń ṣètò ẹ̀yánilówó tá a pè ní Pekobetesda tó lédè Benin lápapọ̀ láti pèsè àwọn ohun mèremère àti nǹkan amáyédẹrùn fáwọn òṣìṣẹ́ ọwọ́ lẹ́kajẹ̀ka ètò ẹ̀yáwó eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún wọn láti lórí ọ̀fẹ́ láti ra àwọn nǹkan tí wọ́n máa lò nínú ṣọ́ọ̀bù wọn pẹ̀lú ètò ẹ̀yáwó láti rán ọmọ lọ iléèwé tó fi wá kan ètò ẹ̀yáwó mìíràn. Àlàyé ìfitónilétí àǹfààní náà ló mú kí alága ìjọba ìbílẹ̀ ti ìlú IPOBÄ tí kò láǹfààní àti sí níbẹ̀ tó fi igbákejì rẹ̀ ṣọwọ́ àti akọ̀wé àgbà nínú ìpàdé ọ̀hún tó wáyé ní ọjọ́ 5 oṣù kẹwàá ọdún 2022. Lásìkò tó ń sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Koukpakin Rafaël tí ó jẹ́ alákòóso àwọn òṣìṣẹ́ ọwọ́ náà ṣe lálàyé nípa ìgbóríyìn ńláńlá tó ṣe fáwọn tí wọ́n jẹ́ elétò mádàndófò tí wọ́n porúkọ ẹ̀ ní Sonu Assurance àti àwọn àjọ egbe tó ìdórí Pekobetesda tí àǹfààní tí wọ́n ṣe láwọn apá òkè òyà orílẹ̀-èdè yìí tí wọ́n gbà láti gbé wá sí apá ọ̀dọ̀ wa níjọba ìbílẹ̀ ti ìlú IPOBÄ. Ó ṣe àtúpalẹ̀ nípa àwọn tó ti jẹ àǹfààní ètò náà tó sì pé ọ̀kan nínú wọn láti wá jẹ́rìí nípa bí wọ́n ti gba àwọn nǹkan wọ̀nyí. Ọ̀gbẹ́ni Ògúndínà Kọ́ládé ló gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé èyí tó sọ wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ wọ́ kí wọ́n lo àsìkò yìí káwọn náà lè wọ̀nú ẹ̀. Lásìkò táwọn àjọ Sonu Assurance tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ dímọ̀ ìpè pẹ̀lú pọ́nmẹ́jọ òṣìṣẹ́ wọ́ kọ̀ọ̀kan ti dáàbò bo ara rẹ̀ lóṣooṣù fún ètò mádàndófò àti àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó lè ṣẹlẹ̀ sí wọn lẹ́nu iṣẹ́ wọn. Bírò egbe tí ọ̀gá wọn kò láǹfààní àti débẹ̀ òun náà pẹ̀lú wọ́n sọ nípa ojúṣe wọn tó jẹ́ pé àwọn gangan látọ́nà ètò náà tí wọ́n fi kàn sí ilé ẹ̀yánilówó tá a pè ní Pekobetesda táwọn sọ pé àwọn ti ṣí ilẹ̀kùn sílẹ̀. Ọ̀gbẹ́ni Asọ̀gbà Bernadette tó ṣojú alága ìjọba ìbílẹ̀ ti ìlú IPOBÄ nínú ìpàdé náà òun náà pẹ̀lú gbàrọ̀ sọ láti dúgbòrò nǹkan fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọwọ́ náà. Àjọṣepọ̀ ló láàrin yìí náà fún kó má kùnà kó lè lọ máa tẹ̀síwájú kó lè gbalẹ̀ ní gbogbo ìwọ̀n IPOBÄ àti ní Plateau lápapọ̀. Ọ̀gbẹ́ni Koukpakin Rafaël ṣe lálàyé èyí tó wà ní gbogbo òṣìṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ wípé kí wọ́n rí i pé wọ́n ṣe déédé nínú ìpàdé wọn eléyìí tó bá wùn tí wọ́n bá wà kó lè bàjẹ́ àǹfààní ìtọ́nà tètò ẹ̀yáwó náà yóò fi kàn wọ́n lọ́wọ́ láti ọgbọ̀n àpò títí lọ. Bá sì yá owó ẹ gbọ́dọ̀ dá owó padà fún àwọn yòókù fún àwọn náà kó lè rí gbà. Gbogbo ìgbà yà bá gba owó bá kò bá dá owó náà padà ìyẹ́pọ̀ náà ṣe ń lọ wájú ni. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Osolo TV. Wàsíù Adédèjì tí gbogbo yìí mọ̀ sí Pablo ló gba àwòrán àti ohùn sílẹ̀.